Agbe fọ́tò márùn yẹn mo fún ẹ níyẹn máa tún fún ẹ lélẹ̀ náà kò sì máa gbá àwọn yẹn lọ náà. Ibi ọ̀rọ̀ mi yàn fúnra rẹ̀ tó ń pariwo wà á rí kó òun lo ọ̀ràn yàn kò sí tó ń jẹ́ ọ̀ràn yàn ọ̀ràn mi yàn ló wà ṣùgbọ́n òun là á ṣe ọdọ́gbọ́n fún yàrá fọkàn torí ọ̀ràn mi yàn kò gba bẹ̀ yẹn. wọ́n wí yẹn gómìnà Nàìjíríà ní 1924 when the Prince of Wales was visiting only Johnson's book is fake. Only Johnson was an Oyo man who wrote a book to boost the ego of Oyo people and Alaafin. Archives. Arole Oòduà. Nigerian archives. Copy of one. I've any document that is true. Okay, sir. Pé kò tẹ̀ sí tó Aláàfin ò tẹ̀ súnmọ́ ní rárá pàápàá. Nígbà tó ní tí gómìnà Nàìjíríà 1903 wo ọmọdé fún mi ní gazette Federal Gazette mo kàn wá Federal Government Gazette 1903 February 28 gómìnà Nàìjíríà wá sí Ifẹ̀ wá invite Ọọ̀ni ẹ̀ntúrọ̀ wà lórí ìjọ náà grandfather tèmi. Arole Oòduà. Pé ọba ń jà lórí Adélèkùn fẹ́kọ̀ọ́ ni wá torí kánsù Èkó kánsù Nàìjíríà ìjọ náà nílẹ̀ Yorùbá wọ́n ní Ọọ̀ni nìkan olóni adé ó lè sọ̀rọ̀ adé. Lórí aládé. Ọọ̀ni wá ní ó sọ fún ìbọn yẹn pé Ọọ̀ni kan jáde rí gómìnà ní kí ni àwọn lè ṣe fún Ọọ̀ni láti jáde. Ó ní gbogbo rivers báyìí tó bá máa pọn lọ́nà black cow kọ̀ọ̀kan gómìnà ló ara 1000 cow. Sùmọ́lẹ̀ súnmọ́ ní. Lọ́kíọ́. 3 kilos ní súnmọ́. Ó ló òun á wọ coat òun á wọ láti bí òun á wọ ọkọ̀ lọ sí Ẹdẹ kó sẹ́dẹ̀ coach ẹ̀ wá sẹ́dẹ̀ railway ẹ̀kọ́ gbé. Gómìnà ló wà improve on that. Ó lọ àní kí wọ́n fi hammock gbé. Lórí aládé. Lọ́kíọ́. Ó wà ní gazette. Ó wà wù ọ́ níbi physically. Lọ́kíọ́. Ó Ẹdẹ. Nítorí àwa interest yẹn nú ẹ̀ láti gbà pé òfò ní gbogbo àwọn ọba tó ń pariwo yẹn. All traditional rulers from Warri to Lagos, from Asaba to Lagos, through here, all of them vacated their palaces. One vacate palace only outside the walls of their palaces. Àwọn òyìnbó yẹn àwọn òyìnbó tó ń run government jọ náà wọ́n wà mẹ́ pé even the Alaafin of Ọ̀yọ́ is now living outside the walls of his palace. Arole Oòduà. Lọ́kíọ́. Tí information máa pe ghetto ń pé Ọọ̀ni ti padà délé owó rẹ̀ rí. Lórí aládé. Lọ́kíọ́. Kílò fẹ́ kọ́ ní sọ. Màá fẹ́ dọ́kúmẹ́ntì. Ìgbẹ́ni bá ti àpò. Lọ́kíọ́. Lọ́kíọ́. Kó wà ní àwọn oníwàhálà mi pàápàá. Àwọn tó ń fẹ́ kan purọ́ jẹun káàkiri àwọn oníwàhálà. Wá. Mo lọ ní ti jókòó lẹ́yìn Aláàfin. Alaafin ni. Ọ̀rẹ́ ni gómìnà ni ọba Benin ni Bẹ́ẹ̀ni. Aláké ni Bẹ́ẹ̀ni. ọ̀gẹ́rẹ́ ni. Bẹ́ẹ̀ni. Mo lè rí ìfẹ́ mo lè rí ọ̀nà ìdílé kọ̀ọ̀kan náà. Lórí aládé. Lọ́kíọ́. Tó wà ń bẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Arole Oòduà. Lọ́kíọ́. Ìgbẹ́ni bá ti àpò. Lọ́kíọ́. Mo fún ẹ lélẹ̀ kan. Lọ́kíọ́. Lọ́kíọ́ agogo ayọ̀. Lọ́kíọ́. Wọ́n kàn púrọ́ kiri ní ọmọ ẹ̀sìn nígbà tó máa jẹ káàkiri ní
sílẹ̀ kò sí tọ́jú rẹ̀ dọ́kúmẹ̀ntì máa fún ẹ̀. Ibi aláàfáà yọ now living outside the walls of the palace. Ìgbà tó ní jáde nìyẹn. Ìta ló ń gbé tí ìfẹ́ máa títí Àrólé Oòduà. lọ́jọ́ gbogbo ọba fà fílẹ̀ pátápátá. Kì í ṣọ́ ní lọ́sàn fún wọn. Wọ́n gbọ́ pọ̀ ní jáde. Wọ́n fà fílẹ̀ pátápátá. Wọ́n gbé ta àfin. Nígbà tí information bá rí sọpọ̀ ní padà délé náà máa padà sáfin. Ibi òyìnbó wa kọ́ sí ibi ní aláìfọ òyìnbó àfin ẹ̀lú ìta ló ń gbé nìsín. Báwo ló? lọ́jọ́ arúgbáyọ̀ Kẹ́nikẹ́ni parọ́ fún ẹ. Ọlọ́lọ́ ìṣòro àwọn dókítà báyìí wà láyé. bẹ́ẹ̀ ni kábíyèsí Ẹni kan kúrọ́ wẹ̀ ọlọ́run tí lóòrùn wà ní ọjọ́ ìbò lẹ́yìn àbí mo lónìí ọ̀fọ́ olè gbogbo ẹ̀. Dọ́kúmẹ̀ kan tí ẹ wà ń bí ìtẹ́ pé mo lè fún ẹ ládé. Àrólé Oòduà. Bẹ́ẹ̀ wọ ẹ̀jẹ̀ ọ̀hún sí mo lè fún ẹ. lọ́jọ́ arúgbáyọ̀ Lórí aládé. lọ́jọ́ arúgbáyọ̀ Ìgbìnì bá àti àkùn. Kí gómìnà Wọ́n máa ń ṣe fáyà tì. ṣe tó lè gbé lọ́wọ́ ní sọ́ọ̀fù rẹ̀.